kìrọ̀ mọ̀ tí ibẹ̀ rí tí wọ́n fi ọ̀bẹ dú ẹnìkan wọ́n pa ẹni ẹbí ẹran ẹnìkan wá dìde ó ní òun lè bá wa lọ ṣe ẹ̀yin kan wá tó ń takò àkóyẹ́ kó rí bẹ́ẹ̀ o kí ni nǹkan tẹ́ fi wọ́n tẹ́ fi sọ pé kò lè ṣe sójà lè ti yín rí ni ṣé ṣe Sunday Igboho gbé wọn lé wa ka yín mọ́lé rí pé òun fẹ́ pa yín àbí kó gbowó lọ́wọ́ yín àbí kó lé yín kó nu lé yín gbogbo àwọn tí tẹ́ ẹ gbà pé wọ́n lè ṣe bí ọlọ́pàá bí nǹkan kan bí àwọn security míì náà tẹ́ ẹ gbà pé wọ́n lè ṣe táwọn sọ fún yín pé èèyàn rí làwọn táwọn sọ fún yín pé èèyàn rí làwọn certificate wo náà fi hàn yín tẹ́ ẹ fi fẹ́ gbà pé àwọn eléyìí èèyàn rí ni wọ́n pé àwọn eléyìí dáa ju ṣe Sunday Igboho lọ certificate wo ni wọ́n fi hàn yín táwọn yìí ń fi clever ara wọn pé èèyàn rí làwa o èèyàn jáde ó ní kẹjọ pé òun lọ forí òun rọ pé òun ó lọ òun ó dé nísìn pa ẹ tún wọn ń takò gbogbo àwọn tí ìyàwó wọn ń bẹ nínú igbó látijọ́ yìí gbogbo àwọn tọmọ wọn ń bẹ ń bẹ àwọn tọkọ wọn ń bẹ ń bẹ wọn ò ní sọ fún wọn pé àwọn fẹ́ lọ ṣe fún wọn káwọn ní ká máa lọ alùpùpù wa ń sọ tẹnu yín bá bàtẹ́ iṣẹ́ yín ní nǹkan bá ẹni tó bá he ìgbín lọ́nà ní mọ̀ tó pé ọ̀rọ̀ ìgbín fúnra ẹ̀ tí ń lọ ní omi gbóná ó mọ̀ pé èlé ni kì í sẹ̀rọ̀ àwọn tá ń bẹ ń bẹ yẹn nísìn tọ́nà lọ́wọ́ àwọn pípù yìí tó máa sọ pé àwọn abẹ́nikẹ́ni kan wá yọ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti gbà ó yá kọjọ kó wá yọ wá ẹ wá ní kán máa lọ ẹlẹ́gbà wọn ẹgbà wọn wọlé kán máa lọ o sángbé ọmọ tí yín ni sángbé ọkọ tí yín ni sángbé ìyàwó tí yín ni wọ́n gbé ara lé yín ẹni tó lè sọ fún wa pé òun ò gba kí ṣe Sunday Igboho lọ ká máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ lẹ́ni tó yẹ pé ọkọ rẹ̀ ń bẹ ń bẹ àbí ọmọ rẹ̀ ń bẹ ń bẹ àbí ìyàwó rẹ̀ ń bẹ ń bẹ ń bẹ lára àwọn tí wọ́n gbé yìí tó bá wá jáde tó ní òun fẹ́ kí Sunday Igboho lọ gbọmọ òun lẹ̀ á rí i pé ẹnìyẹn ń sọ̀rọ̀ wọ́n ẹni tí ò sí ìyàwó rẹ̀ ń bẹ kò sọmọ rẹ̀ ń bẹ kò sọkọ rẹ̀ ń bẹ kò sábúrò rẹ̀ ń bẹ kò sẹ́gbọ̀n rẹ̀ ń bẹ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ò sí ń bẹ kò lè sọ fún wa pé òun ò gbà àwọn ọmọ tí àwọn ìyàwó yín sunlé àwọn ìyàwó tí yín wà nulé àwọn ọkọ yín bẹnu lé àwọn ẹ̀gbọ́n yín bẹnu lé ẹnìkan wá jáde ó lóun fẹ́ lọ gba àwọn èèyàn lẹ̀ ẹ̀yin wá ń pa ọkọ ẹnìyẹn ẹ ronú tẹ́ ń sọ dáadáa àwọn kan ń dó lórí pé nígbà tí Sunday Igboho kì í ṣe mùsùlùmí àwọn olùfaramọ́ kẹ́ni tó ṣe pé oògùn ni ó lọ lò àbí kíní kan ni ó gbé kọ́rùn tí ó lọ fi rescue àwọn ọmọ àbí tí ó lọ fi bá àwọn ẹni yẹn jà àwọn onígbà kó lọ ok wọ́n bá rán ọlọ́pàá náà lọ àbí sójà lọ tóun náà gbóògùn lọ́nkọ́ lápèjúwe ni o tó bá pé ọlọ́pàá tẹ̀ ń fọwọ́ sí pé ó lè lọ ẹ̀fẹ́ kẹ́ni tó fẹ́ lo oògùn àbí fẹ́ lo kíní kan ẹ̀fẹ́ kó lọ kàn bá ní ẹ̀ ń gbọ́lá fún oògùn ó dà ọlọ́pàá gangan tẹ́ fọwọ́ sí pé ó dà ọlọ́pàá náà lè lọ àbí sójà lè lọ tóun náà bá gbóògùn kọ́rùn kọ́ tóun náà bá gbóògùn kọ́rùn tóun náà gbé lọ tó lọ fi kojú àwọn bandits ńkọ́ tó bá kí nítorí oògùn tí Sunday Igboho tí ó lò lẹ́fí sọ pé ẹ̀gbà kí Sunday Igboho lọ ok àwọn sọ́jà tẹ́ fọwọ́ sí kí wọ́n lọ àwọn ọlọ́pàá tẹ́ fọwọ́ sí kí wọ́n lọ táwọn náà bá gbóògùn lọ́nkọ́ èwo nínú yín lọmọ rẹ̀ ń bẹ́ẹ̀ nù yín tó ń jáde tó ní òun fọwọ́ sí kí Sunday Igboho lọ yìí èwo nínú yín ọkọ rẹ̀ ń bẹ́ẹ̀ nù yín èwo nínú yín bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ nù yín èwo nínú yín lọmọ rẹ̀ ń bẹ́ẹ̀ nù yín èwo nínú yín ìyàwó rẹ̀ ń bẹ́ẹ̀ nù yín èwo nínú yín lọ́jọ́ pé ìyàwó rẹ̀ àbí ọkọ rẹ̀ ni wọ́n dú àbí bàbá rẹ̀ ni wọ́n dú lọ́bẹ̀ lọ́rùn tí ń jáde tó lóun fẹ́ kí Sunday Igboho dá sí nítorí pé bóyá èèyàn líle ni èèyàn rírọ̀ kan máa ń ṣe security gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n kásọ̀bọ̀ lọ́rùn gbogbo àwọn army gbogbo àwọn tí wọ́n kásọ̀bọ̀ lọ́rùn tó jẹ́ àwọn security Nàìjíríà èwo ló rọ̀ nù wọn èèyàn rírọ̀ kan máa ń ṣe security èèyàn rírọ̀ kan máa ń lọ ìmọ̀ lọ́rùn kojú ogun èèyàn rírọ̀ ẹ̀tọ́ka èèyàn rírọ̀ kan tó jẹ́ nítorí tí wọ́n gba létí ọ̀tún tí ó kọ̀ tòsí sí wọn tí wọ́n wà ní òun náà rán lógun jẹ́ ká ronú táwọn sọ dáadáa ó ti ẹ̀jẹ̀ gbogbo èèyàn kò yí àwọn àfáà kò sì yẹ mùsùlùmí kó jáde pé òun gbà kí Sunday Igboho lọ láwọn tó ṣe pé àwa ni wọ́n ń gbé kí ní ìkọ́ lọ́rùn mùsùlùmí náà ń gbé kọ́ lọ́rùn tí gbogbo wọn dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú ni kì í sọ̀rọ̀ mùsùlùmí. ẹ̀yin wá ń jáde wá sọ pé èèyàn ò gbà kí Sunday Igboho lọ bẹ́ẹ̀ níṣẹ́ sọmọ tí yín náà gbé àbí àwo yín ni wọ́n gbé àbọ̀kọ yín ni wọ́n dúnbú bí ẹran tó bá pé ìkàlára àwọn bọ̀dá tiẹ̀ náà dúnbú bí ẹran tó kú ọmọ rẹ lọ́wọ́ àtìyàwó rẹ lọ́hùn irú wúmọ̀ mísírẹ́sì obìnrin tíṣà léèwé tí wọ́n na ìbọn sí lójú báyìí wọ́n tún na ìbọn sí lójú báyìí tó bá pé ìyàwó tí yín ni àbábúrò yín àbẹ́gbọ̀n yín lóbìnrin àbọ̀mọ̀ yín lóbìnrin ni wọ́n na ìbọn sí lójú báyìí kí ṣe Sunday Igboho wá lóhun fẹ́ lọ bá yín gbà wọ́n lẹ̀ ẹ̀ tó níbùn lówó ẹbẹ lọ́hùn orú ẹ̀ pé kọ́lọ́hùn gbérú ẹ̀ bá yín náà tó bá gbérú ẹ̀ bá yín náà tí wọ́n jí bàbá yín gbé àbí tí wọ́n jẹ́ ìgangan gbé
àbí tán jíyàwó yín gbé ẹbẹ lọ́hùn rú ẹ̀ náà kẹsà máa sọ́n bí tẹ́wọ́ ẹ̀fẹ́ kí Sunday Igboho wá gbà yín lẹ̀ o kàrán náà kàyà pa yín síbí yìí o látò mọ̀ pé ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ tó bá yẹ ìgbín lọ́nà yóò ní ẹ̀rọ ìgbín fúnra ẹ̀ tí ń lọ omi gbóná ó mọ̀ kékeré sẹ́rọ̀ ó mọ̀ kékeré ni àwọn tán bẹ lọ́hùn àwọn tán bẹ ń bẹ yẹn àwọn náà mọ nǹkan tó ṣàwọn ẹja sọ fàtí o kí ni Sunday Igboho ṣe gangan tó fi jẹ́ pé yóò fẹ́ lọ gbà wọn mọ́lẹ̀ tẹ́fì ní kò yẹ kí irú rẹ̀ lọ irú tàwa lẹ́ ń fẹ́ irú tàwa lẹ́ ń fẹ́ gangan ẹ wá lọ wo ojú pópó ẹ wá lọ wo express ẹ wá lọ wo inú igbó kẹ ẹ mọ bó ṣe rí àwọn ń jáde àwọn ń rìn lọ́nà káàkiri àmọ́ bí gbòòrò ṣe rí àmọ́ bí ojú ọ̀nà ṣe rí kò mọ dẹrùn nǹkan mọ̀ ti bàjẹ́ nǹkan mọ̀ ti dàrú ogun mọ̀ ti dé abẹ́ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń sọ ogun mọ̀ ti dé wàláhì tó bá délẹ̀ tán yanyan mùsùlùmí yóò sáwọ́ ṣọ́ọ̀ṣì kírísítẹ́nì wàláhì yóò sáwọ́ gbàlẹ̀ wàláhì tàláhì àwọn alágbàlẹ̀ ilé àwo wàláhì wọ́n sáwọ́ mọ́sálásí kò mọ̀ rọrùn ẹjọ́ mọ́ bọ̀ mo gbọ́ wọ̀nyí mo ń sọ̀rọ̀ lórí nẹ́tì ni wúrí nǹkan tí ń ṣẹlẹ̀ lórí àbíbò yìí rí nǹkan tí ń ṣẹlẹ̀ ní ṣáà rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní tó bá pé nítorí ẹ̀sìn tó bí yàgbà tí Sunday Igboho yìí ṣe mùsùlùmí lẹ́bi sọ bẹ́ẹ̀ ìgbà tó rẹ̀ yín tẹ lọ hospital tẹ yọ káàdì iwájú dókítà tẹ bìlọ́ǹgì sí tán lóhun ni ó dá yín lóhùn tí èsì mùsùlùmí ẹ̀sìn wọlé mọ̀ tí ń ṣe ẹ̀sìn ní kóhun náà mọ̀ tún dá yín lóhùn kó mọ̀ fún yín lábẹ́rẹ́ ẹ̀sìn ní kó mọ̀ dá yín lóhùn kó mọ̀ fún yín lábẹ́rẹ́ nǹkan yọ kan tẹ́mi rí níbẹ̀ Sunday Igboho yìí dẹ̀ ṣe irú èèyàn báyẹn òun ni àwọn oníṣẹ̀ṣe àwọn ẹlẹ́bọ tí wọ́n máa lo ọ̀rọ̀ yẹn pé náà ní ẹni sìn ṣe nígbà tí wọ́n gbogbo ẹ̀ dàrú ẹlẹ́bọ náà ló lọ gbà wọ́n lẹ̀ ẹyọ kan tẹ́mi rí mẹ́nu tí wọ́n fẹ́ máa sọ ọ̀dà tó bá wá ké bẹ́ẹ̀ ni sáà tó fún yín pé Al-Qur'ani pé wọ́n máa ń ju sápò tí wọ́n bá ti yìnbọn lùyàn tí ò ní ràn yàn sáà tó fún yín pé Al-Qur'ani pé oògùn ìbọn ni sáà tó fún yín pé Al-Qur'ani pé oògùn ayẹta ni information ọ̀rọ̀ Ọlọ́run ni tó sọ fún Muhammad ni manual ni báyìí ní kẹ́ ṣayé yín o báyìí ní kẹ́ má ṣe o báyìí ní kẹ́ máa ṣe o òun náà kọ sínú Kùránì ẹni ẹgbẹ́ òpolówó Al-Qur'ani pé Al-Qur'ani o ogun kígbẹ́ ni o manual ni tọ́lọ́run fi bá òjíṣẹ́ Ànábì Muhammad sọ̀rọ̀ gbogbo àwọn òjíṣẹ́ tó sì wáyé pátápátá náà ní tírà tiwọn Jésù ní titi ẹ̀ Ànábì Mùsá ní titi ẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan ni wọ́n fún ní tírà tiwọn àwọn Ibrahim ní titi ẹ̀ Yáyá ní titi ẹ̀ Sàkáríyà gbogbo wọn ni wọ́n ní tírà tiwọn nǹkan tí wọ́n fẹ́ rán wọn ń ṣẹ́ rẹ̀ nǹkan tó fẹ́ bẹ̀ wọ́n ń ṣẹ́ rẹ̀ wọ́n kọ sínú tírà wọn wọ́n sẹ́ndì ẹ̀ sí wọn àwọn náà ń kọ kalẹ̀ bí Kùránì ṣe jẹ́ nìyẹn. tọ́ba ló ní ẹlẹ́bọ̀ kan tó relate sí Sunday Igboho mọ́ra rẹ̀ Sunday Igboho sọ fún yín pé òun gbìjà ẹ̀sìn kankan Sunday Igboho gbìjà ẹ̀sìn kankan kò gbìjà kírísítẹ́nì kò gbìjà ẹlẹ́bọ̀ kò gbìjà ẹnìkankan ń gbìjà ọmọ ènìyàn àwọn sọ́jà tí wọ́n kó sí báràkì ẹ̀sìn wọn ni ò sínbẹ̀ tán ẹ̀sìn wọn ni ò sínú àwọn ọlọ́pàá tán ẹ̀sìn wọn ni ò sínú àwọn navy ẹ̀sìn wọn ni ò sínú àwọn dókítọ̀ tó bá di ọ̀rọ̀ kátún community ara ẹni ṣe kátún ìlú ara ẹni ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ yìí ọ̀tọ̀ lẹ̀sìn wà nípasẹ̀ kankan tọ́ba rẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀ ń iṣẹ́ tí ó yẹ fún gbogbo ayé fún gbogbo èèyàn tó wá fẹ́ máa lo tẹ̀sìn ìgbà yẹn àwa lè kọ̀yìn sí nǹkan tó fa tí Yorùbá nation fi exist nìyẹn nǹkan tó fa nìyẹn nǹkan tó fa tí Yorùbá nation fi collapse nìyẹn àdẹ̀ tí ìrísẹ̀ sí ìyẹn lára Sunday Igboho níbi eléyìí tán gbé dání yìí kì í sọ̀rọ̀ Yorùbá nation nílé yìí tí wọ́n ń padà fẹ́ wọn fi ṣe tẹ̀sìn rárá o Sunday Igboho gan ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìgbìnìkà ìṣẹ̀ṣe kọ́ ló gbé dání níbi Yorùbá nation yẹn gan náà ní tó fẹ́ mú jáde bẹ́ẹ̀ náà ni pé bí a ṣe ń jẹ àwọn èèyàn yìí kó má jẹ wọn mọ́ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ló fẹ́ àwọn èèyàn tó ń bá ṣe ní wọ́n yí mẹ́sìn òun ló wá di gbogbo tó wà lẹ́yìn níjọ́ wọlé gbọ́ tí Sunday Igboho sọ pé ẹ̀sìn lòún gbìjà rí
kò sẹ́ni tí ò bá ṣe. Ó ní alájà nínú ilé tó fẹ́, ìyàwó rẹ̀ tí ń kírun lójú méjèèjì wà tó lọ Mọ́kà gan. Bẹ́ẹ̀ ni ó ní èyí tó jẹ́ kírísítẹ́nì, ẹnì kejì kírísítẹ́nì lòun, paraku gidi. ẹnì kejì tọ̀hún náà mùsùlùmí lòun náà, paraku gidi, tí kì í ṣe pé muslim bá ní ẹ̀mọ̀ká o, mo mọ̀ ní o, ń kírun gidi. Bẹ́ẹ̀ ni tí ṣe Sunday Igboho dẹ̀ di lọ́wọ́ kó mọ̀ kírun. Ẹ̀yin ìjẹ́mọ̀ wa yìí bí tẹ́ ń gbọ́rọ̀ lọ yẹn kọ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ mọ́ o, ìgboro ti dàrú yẹn o. Ọ̀pọ̀lọpọ̀ yẹn sábà travel, àwọn ń jáde o, à ń wà nínú àárín igbó fún 3 hours nígbà míì, à ń rìn láàrin ìrọ̀lẹ́ dalẹ́ díjọ́ kejì nígbà míì, ó ní tá ń pàdé lójú ọ̀nà. ọ̀rọ̀ mọ̀ ti kú níbẹ̀ ṣe rò ó, ọ̀rọ̀ mọ̀ ti kú bẹ̀ ṣe rò ó. Ẹni tí ò bá láyà nísìn tó bá kú òlékòó ní aago 7 alẹ́, ó bí dákó lóhun lọ Ìbàdàn, ó bí dákó lóhun lọ sílọrin tí ò bá láyà. A ní lọ́sàn gan láago 4 ìrọ̀lẹ́ àwọn bíbù yìí wọ́n ń já ojú ọ̀nà, láago 4 ìrọ̀lẹ́ wọ́n ń já ojú ọ̀nà. Ta ló fẹ́ kú? Anybody yóò hàn náà ni. Kí lẹ́ ń sọ yìí? Nǹkan mọ̀ ti dé abẹ́ẹ̀mọ̀ àwọn bíbù yìí. Mo tún àwọn nǹkan tí wọ́n tún ń ṣe, wọ́n tún fi ọ̀rọ̀ àwọn bandit wọ́n tún fi ń ṣe kọ́ńtẹ́ǹtì. Mo ní kúrẹ́tì Nàìjíríà yìí rí báyìí. Nǹkan tó ń pa àwọn èèyàn lẹ́kún, táwọn èèyàn ń sàkíjokíjo sí, ẹ tó fi ń ṣe kọ́ńtẹ́ǹtì. Táwọn náà ń da nǹkan bojú, táwọn ń yọ bí àdá táwọn kan àtìwáṣẹ̀ ìbọ̀ àpàrà rí pé kì í ṣe bandit, àwọn kàmí ṣe kọ́ńtẹ́ǹtì tí wọ́n ní. Bó lẹ ṣe ń ṣe báyìí? Àwọn máa ń rìn lóru, àwọn máa ń rìn lọ́sàn-án, àwọn rìn ìrọ̀lẹ́fà, àwọn rìn lálẹ́fà, àwọn ń rìn ojú ọ̀nà mọ̀ rọrùn mọ́, ojú ọ̀nà rọrùn mọ́ o. Tipátipá lẹ́fì rí mọ́tò 10 àbí 20 láti Ìlọrin débàdàn tí wọ́n tẹ̀lé ra wọn. Kò mọ̀ síbi tí wọ́n mọ̀ ní ìsìnkí máa ṣe ọ̀rọ̀ ọ̀nù gbó nìkan mọ̀. Lẹ́sìpẹ́sọ̀ ní kúmbẹ̀ yẹn tí a bá ti kọjá gúrú màrájì díẹ̀, àpàdé wọn bẹ̀ lóru tí wọ́n gbé mọ́sínì yóò tó 150 150 150 àti 50 150 machine. Bẹ́ẹ̀ ni tí gbogbo wọn gùn, àwọn àpàdé wọn ní rìsáfúà ọ̀nà Kìṣí ní òní tá ń darí Kìṣí bọ̀, tí mo tún ní prógámù kan lálẹ́ nílọrin tá ń darí bọ̀, àpàdé wọn ní rìsáfúà. Wọ́n wọ 300 pẹ̀lú machine tuntun. Bẹ́ẹ̀ ni kí lẹ́ ń sọ yìí, ẹ̀yin àfáà yìí, ẹ̀yin pípù yìí, ọ̀rọ̀ mọ̀ ti kọjá bẹ́ẹ̀ tí ń sọ, ọ̀rọ̀ mọ̀ ti kó bẹ́ẹ̀. Gbogbo àwọn tí àtijọ́ àti mú wọn tí ń bẹ lójú pópó títì, ẹ̀mí wọn balẹ̀ mọ́. Ẹ̀tún arẹ́ nìkan tó dìde tó ní òun lè gbìyànjú lórí ẹ̀, ẹ̀tún wá ń criticize ẹ̀ lórí kíni, kí lẹ́ ń criticize ẹ̀ sí? Wọ́n ní ìjọba Ọ̀yọ́ state ò fọwọ́ sí káwọn take action fún kíni? Ṣé àwọn èèyàn kankan náà wà nígbó yẹn? Ibo lẹ mọ̀ tó káwọn ọmọ yẹn sí? Mo ti ẹ̀yìn imagine pé ibo ni wọ́n kó wọn sí àdúrà àwọn ọmọ yẹn. Ṣé wọ́n kàn kó wọn dálẹ̀ sílẹ̀ náà ni àbí wọ́n kó wọn sínú àbá kan? Òjò dẹ̀ ń rọ̀, òun rán, kódà bójú rọ̀ tó bá fi lè mú yàn bọ́ sóru, atẹ́gùn sọ̀kalẹ̀ àwọn ọmọ kéékèèké. Ẹ já rò dáadáa o, ẹ já rò dáadáa o. Tí Sunday Igboho bá ṣẹ̀yìn lọ́nà ọ̀tọ̀, ẹ tírìtì ọ̀ṣẹ̀ yẹn lọ́tọ̀, ẹgbẹ́ ẹnu kóńbi ọ̀rọ̀ insecurity yìí o. Wọ́n àgàgà wọ́n tàbá jẹ́ mùsùlùmí, ṣẹ́ni pé Islam ni wọ́n ń tibọ̀ lọ́rùn, tí gbogbo ayé sì mọ̀ kékeré kìí sọ̀rọ̀ Islam, ọ̀rọ̀ politics ni. Ó yẹ gbogbo èèyàn kò yí àwọn afá o láti bọ́ta láti mọ̀ sọ pé ẹnìkan kìnìkan kẹmọ Christian Sunday Igboho, wọ́n sọ pé ẹ̀yìn àwọn náà nù wọ́n rí kọ́lé àṣírí àwọn bẹ́ẹ̀ tú, wọ́n ń bẹ́ bóde bí ọ̀pọ̀lọ́ ní òjò. Sẹ́yìn máa ń tí lọ Nàìjíríà ni, ó mà ti kọjá mi tẹ́ ń rò yẹn, ó mà ti kú bẹ́ẹ̀, ó mà ti di àdánwò gan. Ẹ try láti rìnrìn àjò wò láàrin oṣù kan, kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa bọ̀ ní títì ní gbogbo wíkẹ́ndì kọ̀ọ̀kan, ẹ rí nǹkan tí mo sọ, wàláhì ẹ rí nǹkan tí mo sọ, gbogbo èyí ní fi wẹnu sọ̀rọ̀ bí. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. Wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ, táwọn ọmọ ti yín sọ abẹ́ yín, táwọn ìyàwó yín sọ abẹ́ yín, gbogbo tẹ́yìn ní
tàbí fẹ́ sùn lálẹ́ ẹ tilẹ̀kùn ẹ ti lẹ́yìn ẹ tún ti géètì ẹ ṣe sí géètì lẹ́kẹ́ iná kẹjẹ kan kó yín wò kẹ tó máa sọ ní tẹ̀sán yẹn ẹ mọ́ bọ́lá ìṣèlú ni bí ọ̀rọ̀ yẹn tó kó sí kànga ni tó ti mú mi lọ ẹnìkan fẹ́ yọ ọ̀nà ìgbàkẹ́lẹ́ yọ mí o wọ́n ní kí ló dé kì í kírun ẹ máa wà ní odò rẹ̀ kó kú síbẹ̀ àwọn tó ṣe abẹ́rẹ́ ibà abẹ́rẹ́ chloroquine abẹ́rẹ́ gbá abẹ́rẹ́ àwo sánkírun ni èmi ò rí pọ́ìntì bí ọ̀rọ̀ yín o fi sabilillah mi ò rí pọ́ìntì bí ọ̀rọ̀ yín o èmi ò rí pọ́ìntì bí ọ̀rọ̀ yín pẹ̀lú kẹ́mọ́ kìrìsáìsì Sunday Igboho wípé kò gbọdọ̀ dìde láti gba àwọn èèyàn lẹ̀ ẹ mọ́ bó ṣe rí ni bí kí agolo mú yín lọ́wọ́ nísìnyí kẹ́nìkan bá yín yọ káwá ní ẹni ẹ kó bá yín yọ pé ń sóògùn o kí ló kàn wá pẹ̀lú pé ẹnìkan sóògùn àbí ẹnìkan sóògùn kí ló kàn wá pẹ̀lú lẹ́yìn ẹni tí ó sóògùn wọlé wá rí tí ó yọ wọ́ rẹ̀ níbi agolo tó kìbọ̀ Ọlọ́run èèyàn wa yìí nǹkan mà ti dé abẹ́ mọ̀ ẹ̀ka lómi nu yín jáde lọ́bì kankan ẹ̀ka wà nílé ẹlòmíì community ibi tó ń gbé lóṣù méjì ó lè mọ́ tráfù wò ẹ̀yẹn tráfù kẹrin nǹkan tí mò ń sọ àwọn ṣòfin mọ̀ náà kíbi ha àwa ń jáde o adé rí nǹkan tó ṣẹlẹ̀ ní àárín nǹkan tó ṣẹlẹ̀ o níjọ́ ní ìta ń lọ Kogi ìjọ yẹn ni mo kọ́kọ́ ti rí pé àgbàgbò ti dé sí Nàìjíríà yìí kọ́lọ́hún kò yọ wá ń bẹ̀ tá ń lọ èmi ò nǹkan tẹ́ ń torí rẹ̀ bóyá rẹ̀ nìkan tí ó jáde tó bá wa sọ̀rọ̀ yẹn kí n tẹ̀ fi gbọ́ yín yé nǹkan tẹ́ ń torí rẹ̀ criticize Sunday Igboho kò yé mi ọ̀la yìí mi ò understand yín èmi ò mọ̀ tẹ́ ń torí rẹ̀ criticize Sunday Igboho ó dà àwọn sójà àtàwọn ọlọ́pàá wọlé wá rí nísìn tí wọ́n lọ nugbó tán lọ́pàá àwọn ọmọ ìwá nísìn àwọn sójà wọlé wá rí ṣé kò sí sójà ní àwọn bára káàkiri ó sì lọ nugbó ẹ ti kú ni àwọn sójà àmì tó ti kú ẹ mọ̀ iye wọn ni ṣé kálukú ò lẹ́mìí rẹ̀ lónìí nísìnyí nígbà tí ọmọ ìwòrì kan tó lọ lo ohun Tinubu president tó lọ ṣe bí Tinubu olórí burúkú ọmọ kan tó lọ lo ohun Tinubu tó fẹ́ máa fi ba Tinubu ló kọjẹ́ wọn ò track ẹ̀ dáhùn sí wọn ò mú wọ́n ì tẹ́ ẹ̀ track ẹ̀ náà dáhùn síbi lórí social media yìí náà ni lọmọ yẹn send ohun tẹ̀ náà sí ẹ̀ dẹ̀ track ẹ̀ dáhùn ọmọ yẹn sì wọ́n track ẹ̀ down wọ́n sì track àwọn ilé náà down tó tún ṣe fídíò wọ́n ṣe fídíò tó dẹ̀ tún fowó hàn báyìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn náà ń jà fún pé àwọn eléyìí ṣe mùsùlùmí wọ́n yẹ ṣe mùsùlùmí Al-Qur'ani gan sọ pé gbogbo àwọn tó máa ń ṣe báyìí pé ká pa wọn ni àwọn tó bá ń bàlú jẹ́ Al-Qur'ani ní kí wọ́n pa wọn dànù ni kò síbi tí Al-Qur'ani ti ní kéèyàn máa ṣe báyìí ẹ̀yin tẹ́ ń criticize Islam tẹ́ ń torí àwọn kan tẹ́ ń rí ibà Islam jẹ́ inú Islam ń bí yẹn tẹ́lẹ̀ náà àwọn akọ́lá sí Islam Ọlọ́run ló ní so ẹ̀yà tẹ́lẹ̀ ọ̀lẹ́dẹ̀ máa fà kìí sábà tí àìmọ́ yẹn kátà máa ń gbọ́ èmi ẹ̀ka fèsì àwọn òkèta ni àwọn eléyìí nítorí pé nǹkan ti rò nínú ara wọn káwọn fẹ́ máa sọ náà sọ bẹ́ẹ̀ gbé ẹgbẹ̀rún jà bá wọn evidence bá wọn ò ní gbà àgbẹ̀ta náà bá wọn léyìí sọ̀rọ̀ pọ̀ tàlẹ́ ráyè tàwọn léyìí irú yìí ti wá láì máa yẹ gbà wọn para parí náà ni kò sí tó kàn fẹ́ lọ títí ẹ̀yin pípù wọlé lẹ́bọ̀ yẹn ẹ̀yin gan lẹ́ẹ̀fẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n gba aṣọ Sunday Igboho ìwọlé wọ́n ti rí ní rí pé ẹ fẹ́ máa kílèmù ẹni yẹn mọ́ra yín ẹ̀yin afárá tẹ́yìn criticize Sunday Igboho yẹn èmi ò tí gbọ́ yín o èmi ò gbọ́ yín o mi ò understand nǹkan tẹ́yìn torí ẹni yẹn ò ní ká mọ́ wá Sunday Igboho ò ní ká mọ́ wá kò ní kẹ́ni kankan sí kankan kódà òun ò gbowó fọ́ọ̀mù gbogbo àwọn tó fẹ́ fira wọn lẹ̀ yẹn wọ́n fẹ́ fira wọn sí pétọ̀ káwọn fẹ̀mí ara wọn lọ yọ àwọn ọmọ ọlọ́mọ kó ń bi wàhálà lọ yọ olú kó ń bi wàhálà lọ́yọ̀ ń bẹ̀ wọn lásán kọ́kọ́ kó ń bá dàkẹ́sì máa lọ nínú igbó ìlú tó ti kó wọn bẹ́ẹ̀ ẹni ká máa lọ fún kíni Sunday Igboho èmi fún advice o ẹ jókòó jẹ́jẹ́ o tọ́mátì láwọn ọ̀gbà kẹ́ lọ ẹ má lọ o ẹ jókòó yín o kó máa di pé wọn à ní káníkò lọ ní káníkò lọ àtàkì wọn ní àwọn kíní àwọn pípù yẹn òun nípa gbogbo àwọn pípù yẹn nǹkan gbà wo ẹ jókòó yín jẹ́jẹ́ ọmọ yín ò sí Nàìjíríà àwọn ìyàwó yín kò sí Nàìjíríà ẹ jókòó yín jẹ́jẹ́ o. Assalamu alaikum.